jẹ́ àṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Friday August 28 ọdún 2026 ìtawà nú èyí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mójúbà ọkùnrin, mójúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Kẹ̀sì má gbàgbé láti follow wa látàrí bójoojúmọ́ báyìí là ń post irúfẹ́ fídíò báyìí fún olọ́mọ aráyé. Oníràwọ̀ iná tó kan yan Harry tàbí láàrin March 21 sí April 20 ọjọ́ àyájọ́ ìdùnnú ló jẹ́ ọjọ́ tó ṣe pé ẹni mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ inú yín kàn lè máa dédé máa dùn láti inú wá ọdún òṣìṣẹ́ kọ́pọ̀lọpọ̀ yín náà kẹfẹ́ ní mood swing bákan kí inú yín dùn díẹ̀ ó tún dàbí ìgbà pọ̀kan yín tún fẹ́ rí bákan díẹ̀ ọjọ́ sì tòní ṣùgbọ́n dájú pé manage mood swing náà kẹ́bí ṣe àwọn nǹkan tó ṣe ogó fún yín láti ṣe lọ́jọ́ tòní tó rọ́jò àṣeyọrí lọ́jọ́ tòní jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó sì ń pile up lọ́kàn yín látijọ́ mẹ́ta ó ṣeéṣe kó ṣe pàṣípò yìí gangan ni a wá kún ní ọkàn yín táwa dàbí ìgbà pé nǹkan yìí mo fẹ́ ṣe ìgbésẹ̀ yìí mo fẹ́ gbé báyìí pé fẹ́ tírìtì fọkàn ọ̀pọ̀yàn kan náà ni ó ṣeéṣe kí lè wáyé bẹ́ẹ̀ o tó bá ti gbé nǹkan dáadáa kan náà lè fẹ́ ṣe ó ṣeéṣe kó wáyé bẹ́ẹ̀ lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ clear mind yín kó lọ gbogbo negative thoughts pátápátá ẹ rò rere lọ́jọ́ tòní àwọn nǹkan náà máa sọ sí yín lọ́kàn má dàbí ìgbà pé intuition yín ó ń rise lọ́jọ́ tòní tó ṣe pé ẹ máa fẹ́ máa ní àwọn ìmísí tó pọ̀ lọ́jọ́ tòní ó dára kí ẹ tẹ̀lé bẹ́ẹ̀ ṣe ní ìmísí yẹn ohun inú yín nìyẹn tó bá yín sọ̀rọ̀ pé lágbájá báyìí ni kò rí báyìí ni kò ṣe ẹ tẹ̀lé lọ́jọ́ tòní oníkẹ́mú lọ́wọ́ tímọ́tímọ́ yín ẹ má trust ẹnikẹ́ni lọ́jọ́ tòní ju ohun tó ń sọ sí yín lọ́kàn lọ ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ ẹ má fi pariwo rẹpẹtẹ ẹ wà ìrẹ̀lẹ̀ ẹ wà pẹ̀lẹ́ lọ́jọ́ tòní gbogbo ẹ lè rí bí ẹ ṣe ń fẹ́ iṣẹ́ yín á lọ dáadáa ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára ire owó náà lè wọlé fún yín lénìí kírìmù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 kù ìṣẹ́jú 5 láàárọ̀ sí aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ àyájọ́ ìdùnnú ọjọ́ ire ló jẹ́ fún yín o ọjọ́ tó ṣe é pé inú yín máa dùn kọjá bó ṣe yẹ gan tó ṣe é pé àwọn èèyàn agbárùkù tì yín ẹ máa rí support àwọn ọ̀rẹ́ á dàbí ìgbà pé ẹ̀ ń báyàn kan celebrate lọ́jọ́ tóní tàbí kó ṣe é pé àwọn èèyàn fẹ́ bá yín celebrate lórí nǹkan kan lọ́jọ́ tóní ẹ máa ríre ìdùnnú ẹ máa ríre ayọ̀ látọ̀dọ̀ ọ̀rẹ́ ni látọ̀dọ̀ alásùnmọ́ látọ̀dọ̀ ẹnikẹ́ni ni àǹfààní á wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní látọ̀dọ̀ èèyàn ẹ máa ní connection dáadáa lọ́jọ́ tòní ohun tẹ́ẹ̀dì jọ ń ṣe pẹ̀lú àwọn kan látijọ́ mẹ́ta ó ṣeéṣe kó já sáṣeyọrí fún yín lọ́jọ́ tòní ọjọ́ tó dára tó ládùn tó lóyin ló jẹ́ ọjọ́ tó ṣe é pé ẹ lè fi béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnikẹ́ni wọ́n á ṣe fún yín ẹ lè fi nídìí ìrànlọ́wọ́ èèyàn bí lábájá jájọ ṣiṣẹ́ ìjájọ sí wọ́n á jí gìrì láti wọ̀nyí lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní àwọn tẹjọ́ iṣẹ́ náà wọ́n á gbárùkù sí yín dáadáa lọ́jọ́ tòní kò sí wàhálà kò sí ìdààmú rárá lọ́jọ́ tòní nǹkan yín á lọ dáadáa iṣẹ́ yín á lọ dáadáa ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára ire owó lè wọlé fún yín lè ní community yín náà máa gbà tí yín dáadáa lọ́jọ́ tòní ẹ ṣe prayer káwọn èèyàn bá yín celebrate lórí àṣeyọrí àtòrí tuntun kọ́lọ́run bá yín ṣe lọ́jọ́ tòní kiri náà wọlé fún yín light blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ àyájọ́ ìdùnnú ọjọ́ ire ló jẹ́ fún yín o ọjọ́ tó ṣe é pé nǹkan yín abẹ́ ẹ̀ sí lọ dáadáa pàápàá lórí ọ̀rọ̀ iṣẹ́ yín ó ṣe ṣe kẹfẹ́ bísí pọ̀ lórí ọ̀rọ̀ iṣẹ́ lọ́jọ́ tòní ṣùgbọ́n ara yíyá gágá àti ìdùnnú báyìí lẹ́ẹ̀ máa fi iṣẹ́ lọ́jọ́ tòní kò ní sí wàhálà kò ní sí ìdíwọ́ kò ní sí ìdènà ọkàn ìrọ̀rùn báyìí lẹ́ẹ̀ fi máa ṣe kò ní sí distraction kan pẹ̀lú ó dára tẹ bá jí lówùúrọ̀ kẹ́ tè lọ síbi iṣẹ́ tẹ bá sì lọ bí iṣẹ́ náà kẹ́ múra dáadáa kí ẹ dórí ẹ wá pọ́nra yín lé dáadáa lọ́jọ́ tòní ẹ wà pẹ̀lẹ́ ẹ wà lọ́nà tó jẹ́ tọmọlúàbí ẹ má wà tó lè stay níyín lọ́jọ́ tòní ọjọ́ tòní tẹ bá falẹ̀ mọ́ṣẹ́ dáadáa ẹ máa láǹfààní àtòrí jẹ dáadáa iṣẹ́ yín á tún ní dàgbàsókè kódà àwọn kankan wà tẹ máa ṣe láṣeyọrí ní àyè iṣẹ́ yín lọ́jọ́ tòní tó ṣe é pé á ti bí ìrọ̀rùn á bí fọkànbalẹ̀ fún yín ọjọ́ tòní ẹ lè ní connection dáadáa sí lórí iṣẹ́ yín bẹ́ẹ̀ sì ni ó ṣe ṣe kí contract tó ṣe pọ́ ti fẹ́ fún yín látijọ́ mẹ́ta iṣẹ́ tó ti fẹ́ sáyìn látijọ́ mẹ́ta ó ṣe ṣe kí wọ́n sáyìn lọ́jọ́ tòní ẹ̀yin tẹ́ ń wá iṣẹ́ ẹ lè padà rí iṣẹ́ jẹ lọ́jọ́ tòní ẹ lè padà rí àǹfààní lọ́jọ́ tòní contract tẹ́ ń lé yẹn lè bọ́ sí lọ́jọ́ tòní ẹ ṣe prayer gbogbo yìí tó jẹ́ dáadáa tá a sọ kó wá sí ìmúṣẹ iṣẹ́ yẹn á lọ dáadáa bá ṣe gbìyànjú tó lólùfẹ́ yẹn á dára ire owó lè wọlé fún yín lénìí light pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí oníràwọ̀ mi agbára cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ àyájọ́ ìdùnnú ọjọ́ ire gbà ló jẹ́ fún yín o ọjọ́ tó ṣe é pé tó bá gẹṣin inú yín báyìí kò lè kọsẹ̀ rárá ìdùnnú aṣubú láyọ̀ fún yín lọ́jọ́ ti tòní ni ire ọ̀nà jíjìn ó wọlé tọ̀ yín wá lọ́jọ́ tòní ire ìrìn àjò á wọlé fún yín lọ́jọ́ tòní nǹkan tẹ́tí expect látọjọ́ wípé tẹ́tí ń hope fún ó ṣeéṣe kó wọlé fún yín lọ́jọ́ ti tòní bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ẹ máa rí nǹkan dùn ẹ máa rí nǹkan ayọ̀ tá máa ra yín yágágá lọ́jọ́ tòní o ẹ máa rí dùnú lórí ọmọ ẹ máa rí dùnú lórí ara yín ẹ máa rí dùnú lórí ohunkóhun tẹ́ bá ń dáwọ́lé lọ́jọ́ tòní tó kì í tẹ́ bá dáwọ́lé àwọn èèyàn máa gbà tiẹ̀ dáadáa lọ́jọ́ tòní
àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín lọ́jọ́ tòní, wọ́n á dúró tì yín, wọ́n á bá yín ṣe dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú gbà lọ́jọ́ ìjẹ́ fún yín, ẹ máa rí ìdùnnú ní gbogbo ọ̀nà látòwúrọ̀ dalẹ́, kò ní sí nǹkan tó ń jẹ́ bànújẹ́ lọ́wọ́ yín rárá lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tó dàbí omijé ojú yín Ọlọ́run máa bá yín nùnú lọ́jọ́ tòní, ó tẹ́ máa rí ṣe dáadáa lọ́jọ́ tòní, iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire ó lè wọlé fún yín lénìí. Pọ́pù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó tayọ ló jẹ́ pẹ̀lú, ọjọ́ tó ṣe é pé ẹ̀yin àti olólùfẹ́ yín tó dàbí ìgbà pé àwọ̀ wáyé láàrin tẹ́lẹ̀, intimacy yín máa deep kan lọ́jọ́ tòní. Ẹ máa ní one of the highest libido tó ṣe pé ẹ ti experience gbígbà pípẹ́, ẹ máa ní libido gangan lọ́jọ́ tòní. Púpọ̀ ọ̀nà yín obìnrin á nífẹ̀ẹ́ sí láti bọ́ ọkùnrin ṣe, ọkùnrin á nífẹ̀ẹ́ sí láti bọ́ obìnrin ṣe. Ẹ̀yin tẹ́ ti máàgì ó dára kí ẹ súnmọ́ wa lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ jẹ́ single lọ́jọ́ tòní, èèyàn tuntun tẹ́ bá pàdé lọ́jọ́ tòní, ìbáṣepọ̀ yín yẹn ó máa skyrocket dáadáa ní kíákíá ní wòròwòrò. Ṣùgbọ́n ẹ kíyèsí ara ẹ ṣèwádìí dáadáa lórí ẹnikẹ́ni tí ẹ bá pàdé, kó má jẹ́ pé bó ṣe ráìsì yẹn náà ni ó ṣe máa fọ́ọ̀lù. Kẹ́ kíyèsí ara ẹ ní rí láburú láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá ẹ ṣe prayer lórí eléyìí tẹ́ bá pàdé èèyàn lọ́jọ́ sí tòní. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ Leo yìí, ẹ máa ríire jẹ, ẹ máa ráǹfààní gbámú dáadáa. Àwọn ibi tẹ́ ẹ̀ ti ẹ̀rọ kàn sí, ẹ máa ríire ń bẹ̀. Àwọn nǹkan tó dàbí nǹkan tó ṣe pé ó ti ń mọ́kàn yín gbọgbẹ́ láti ọjọ́ mẹ́ta, ó ṣe ṣe kí gbogbo ẹ̀kọ́ rẹ̀ ti lọ́jọ́ tòní. Ṣùgbọ́n láàrin kan lọ́jọ́ tòní púpọ̀ ní ẹ lè fẹ́ máa ro àròjinlẹ̀ nípa láìfún yín pé báwo mo fẹ́ ṣe ọ̀nà owó fẹ́ rí gbà, tó sì jẹ́ pé Ọlọ́run máa padà yà yín lẹ́nu láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá. Ọdún yìí ni dára láti fi introspect, ẹ ronú àtẹ̀yìnwá, ẹ ronú bí tẹ́ dúró àti bí tẹ́ ń lọ, ọ̀nà tó máa gbà balance tí ò ní sí wàhálà, tí ò ní sí dààmú. Ọgbọ́n tó ṣe é pẹ́ lò nígbà kan tí gbogbo ẹ̀ fi dára, òun náà ni kẹ́ apply lọ́jọ́ tòní, àbí kí gbogbo ẹ̀ tún dára kó tún sunwọ̀n. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín. Báṣepọ̀ yín àtàwọn àna yín á dùn alárinrin, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára. Báṣepọ̀ yín àtọ̀gá abẹ́nitẹ́jọ́ ìdá kọ́kọ́ bá pọ̀, ìbáṣepọ̀ yín máa dùn alárinrin lọ́jọ́ tòní. Ṣé yín á lọ dáadáa, iye owó náà lè wọlé fún yín lénìí. Pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpẹ́ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ ìyọjọ́ ayọ̀jọ́ ìdùnnú, ọjọ́ ire báyìí ló jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní, ẹ máa rí ire ìdùnnú látara olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Báṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dàbí ìgbà pé kò sẹ́lẹ́gbẹ́ yín mọ́ lọ́jọ́ tòní ni. Báṣepọ̀ yín máa dùn yín gbà lọ́jọ́ tòní, àwọn yín máa gún régé dáadáa lọ́jọ́ tòní, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Tó bá ṣe pé ọṣẹ yín lẹ́sẹ̀ kan gan, àsìkò yá ṣe yín bí ìgbà pé o bóyá kí n sọ nǹkan tó wà nínú mi ká tiẹ̀ parí ẹ̀. Tó bá ṣe pé àwọn náà ṣẹ́yìn lẹ́sẹ̀ kan ni ó ṣeéṣe kí ẹ sọ nǹkan tó wà nínú ọkẹ́ parí ẹ̀ lọ́jọ́ tòní. Ọ̀dọ̀ friction díẹ̀ lè wáyé, issue díẹ̀ lè wáyé, ṣùgbọ́n kò ní pẹ́ tí a fi die down pátápátá, tó ṣe pé ìbáṣepọ̀ yín máa dùn yín gbà. Ẹ máa ìfẹ́ wọn sì ra yín gidi gan lọ́jọ́ tòní. Ẹ nawọ́ ọ̀fẹ́ sí wọn, káwọn náà nawọ́ ọ̀fẹ́ sí yín padà. Ẹ fìfẹ́ lónìí ibikíbi àti láyè káyè. Ohun tó bá dàbí kéèsì kan láàrin èèyàn àti èèyàn náà ó ṣeéṣe kí gbogbo ẹ̀ kí ó já sí àṣeyọrí, kó yanjú lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ mójútó gbogbo ẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Káyé yín lè dára, kọ́kàn yín lè balẹ̀ pẹ̀sẹ̀. Kò ní sí wàhálà, kò ní sí ìdààmú rárá lọ́jọ́ tòní. Iṣẹ́ yín gan lọ bó ṣe yẹ kó lọ. Kódà ẹ máa rí support níbi iṣẹ́, partner yín gan máa support iṣẹ́ yín lọ́jọ́ tòní. Iye owó lè wọlé fún yín lọ́jọ́ tòní. Ṣùgbọ́n kò dára kẹ́ lọ sí party alẹ́ lọ́jọ́ tòní rárá. Bẹ́ẹ̀ sì ni kò dára kí ẹ sùn ní òkùnkùn rárá láṣálẹ́ ọjọ́ tòní. Pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ ayọ̀jọ́ ìdùnnú ló jẹ́ fún yín pẹ̀lú. Ṣùgbọ́n ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí àwọn nǹkan tó ti pamọ́ tó jọmọ́ ìlera látijọ́ mẹ́ta kó bẹ̀rẹ̀ sí wú sókè lọ́jọ́ tòní o. Kẹ́ bẹ̀rẹ̀ sí rí pé kí ló ṣẹlẹ̀, kí ló ṣara mi báyìí, kí ló dẹ́gbà tara mi ń gbóná, ìbà wo lélẹ̀, àwọn nǹkan bẹ́ẹ̀ lè wáyé lọ́jọ́ tòní. Pàápàá yín tẹ́ tí ń stress ara yín látọjọ́ wípẹ́ tó ṣe pé ẹ máa lo oògùn tó máa búrẹ́kẹ́ lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní, síjọ́ tó ṣe pé ó dára púpọ̀. Ẹ fi fálẹ̀ mọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti mójútó. Ẹ máa busy gan lọ́jọ́ tòní, ẹ máa busy o, tó ṣe pé àdàbí ìgbà pé wàhálà yìí ti pọ̀jù, stress yìí ti pọ̀jù, tó sì jẹ́ pé Elédùmarè á fún yín ṣe gbogbo busy náà, á padà dèrè, á padà dayọ̀, á padà já sáṣeyọrí. Ẹ sáré àṣeyọrí lásìkò yìí. Ohun tó lè fẹ́ frustrate àwọn nǹkan tẹ́ ń ṣe ó lè pọ̀ lọ́jọ́ tòní, tá máa distract yín lọ́tùn lósì, ṣùgbọ́n ẹ try láti defy ẹ̀, kẹ́ rí dájú pé focus lórí nǹkan tó ṣe kókó fún yín láti mójútó ọjọ́ tòní fún àṣeyọrí. Ẹ sì fojú ẹ̀gbẹ́ kan wò lè rárá yín pẹ̀lú, iṣẹ́ yín á lọ dáadáa. Báṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára, iye owó náà lè wọlé fún yín lénìí. Bíìjì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ mi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára púpọ̀ ló jẹ́ o. Ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ rere gbà òun lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Púpọ̀ nínú yín lọ́jọ́ tòní, ìdùnnú aṣubú láyọ̀ fún yín o. Ire ọ̀nà jíjìn á wọlé ní wàrà ṣàṣà fún yín. Àǹfààní á wọlé fún yín tá ṣe pé bí kínú yín dùn àbí káyọ̀ yín kún. Ẹ̀kejì ẹ̀wẹ̀ ni pé gbogbo ìtẹ́ bá ń dáwọ́lé náà á já sí rere, á já sáṣeyọrí fún yín. Ìrọ̀rùn báyìí lẹ́fi lọ́jọ́ tòní. Ẹ máa rí nǹkan ọdún, ẹ máa rí nǹkan ayọ̀ lọ́jọ́ tòní. Ẹ ṣe gbogbo nǹkan tá tẹ́ yín lọ́rùn pátá lọ́jọ́ tòní, kò sí wàhálà, kò sí ìdààmú, kò
sẹ́ni máa mú yín sí lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ má hùwà ìbàjẹ́, ẹ má hùwà tí ò da, ẹ wọ ọmọlúàbí lọ́jọ́ sí tòní. Látòwúrọ̀ dàṣálẹ́ throughout ọjọ́ tòní lẹ máa fi rí dùnnú, lẹ máa fi rí ayọ̀, lẹ máa fi rí àwọn nǹkan àṣeyọrí lórí àwọn nǹkan tó dàbí ìgbà pé ó ti ń kọ̀ sí wàhálà fún yín láti ọjọ́ mẹ́ta, ó ti ń kọ̀ sí yín láì lọ sí ọjọ́ mẹ́ta, ẹ ti ń ronú nípa ọ̀nà mo lè gbégbà, ẹ máa wà creative dáadáa lọ́jọ́ tòní. Ọpọlọ yín á jí pépé dáadáa, inú yín á dùn, ayọ̀ yín á kún lọ́jọ́ tòní. Gbogbo nǹkan yín lọ́jọ́ tòní á lọ sòsé, kò sí wàhálà rárá lọ́jọ́ tòní, kò sí dààmú, ẹ ṣáà má gbéraga, ẹ má jẹ́ kí gbogbo nǹkan tó dàbí ìdùnnú kó bọ́ sí yín lórí kẹ́ wá máa fi ṣìwàwù, ẹ má sì jọra yín lójú rárá lọ́jọ́ tòní, ẹ sì pa àwọn nǹkan tó bá jẹ mọ́ secret yín mọ́ pẹ̀lú, ẹ má wojú àwọn àṣeyọrí yín káàkiri lọ́jọ́ tòní kó má bàa dín pé ọwọ́ bàjẹ́ máa kàn, iṣẹ́ yín á lọ dáadáa, bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára, ire ó lè wọlé fún yín lénìí. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ pẹ̀lú, ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rí ìdùnnú látara family. Àwọn nǹkan tẹ̀ ń ṣe bóyá nínú ilé yín gan ni tẹ̀ ń wọ̀ pé ó kù kí n yanjú ẹ̀, ó kù kí n ṣe gbógun ṣe ṣàwò, ó ṣeéṣe kẹ́ opportunity àti máa ṣe wọ́n lọ́jọ́ tòní. A wá sí yín lọ́kàn lọ́jọ́ tòní pé mo fẹ́ ra gbá sínú ilé mi, mo fẹ́ ra ṣíà tuntun, mo fẹ́ ṣe àwọn nǹkan báyìí báyìí, ó ṣeéṣe kẹ́ fẹ́ ṣe àwọn nǹkan náà lọ́jọ́ tòní tó ṣe é pé ẹ sì máa rí wọn ṣe lọ́jọ́ tòní. Púpọ̀ nínú yín sì rí àwọn nǹkan tó ti ń dàbí issue nínú ilé láti ọjọ́ mẹ́ta, ó ṣeéṣe kí gbogbo ẹ̀ níyànjú lọ́jọ́ tòní. Ó lè níyànjú pẹ̀lú ìfàǹfà, ṣùgbọ́n á padà níyànjú tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú. Àwọn family á nífẹ̀ẹ́ yín, ẹ̀yin náà á nífẹ̀ẹ́ sí family dáadáa lọ́jọ́ tòní. Ẹ bá àwọn mọ̀lẹ́bí ṣe, àwọn tẹ́jọ́ ń gbélé ẹ bá wọn ṣe lọ́jọ́ tòní, ẹ múnú wọn dùn, ẹ má yọ̀ wọ́n kún, èyí máa bí kí ẹ̀yin náà rí dùnnú kẹ́ rí ayọ̀. Ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ láti ilé, ẹ máa ráǹfààní jẹjẹ lọ́jọ́ tòní. Ẹ̀yin náà sì rí, ẹ máa rí nǹkan dùn, ẹ máa rí nǹkan ayọ̀ láyìíká lẹ́yìn dáadáa lọ́jọ́ tòní. Ẹ fi ní ṣe àtúnṣe ilé yín, ẹ ṣàtúnṣe, ẹ ṣe arrangement inú ilé yín dáadáa lọ́jọ́ tòní kí gbogbo ẹ̀ wà ní ìmọ́tótó. Tó bá ṣe wà ní ìmọ́tótó sí náà ni positivity ṣe lè wọlé sí lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á lọ dáadáa tẹ́ bá lọ síbi iṣẹ́. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín kò sí wàhálà, ire ó lè wọlé fún yín lénìí pẹ̀lú. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpele Èrùkò Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó tayọ ló jẹ́ pẹ̀lú, ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ìfọ̀rọ̀wérọ̀ á wáyé láàrin àtàwọn èèyàn tó ṣe é pé ìfọ̀rọ̀wérọ̀ náà á bí káwọn kan yanjú, káwọn kan sì tò nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní tẹ́ bá ní nǹkan tó ṣe ń pọ́n dùn yín lọ́kàn tẹ́ fẹ́ sọ fún yàn, ẹ lè sọ lọ́jọ́ tòní, gbogbo ẹ máa yanjú. Tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ èèyàn, ẹ lè fẹnu béèrè lọ́jọ́ tòní. Tó bá jọ́jà kan lẹ̀ ń ta, ẹ lè polówó ẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Ẹ lè advertise àwọn service yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ó ṣeéṣe kẹ́ rí àwọn èèyàn tó ṣe pé wọ́n máa gbà tí yín, tí wọ́n á nífẹ̀ẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ má dàbí ọ̀rẹ́ gbogbo èèyàn lọ́jọ́ tòní ni, kálukú ló máa like yín, ló máa fẹ́ bá yín ṣe lọ́jọ́ tòní. Ẹ̀yin náà ẹ bá wọn ṣe dáadáa, kò sí wàhálà, kò sí ìdààmú. Ọpọlọ yín á sì jí pépé dáadáa lọ́jọ́ tòní. Inspiration máa sọ̀kalẹ̀ sí yín lọ́pọlọ, tó bá ṣe ń sọ̀kalẹ̀ ẹ máa kọ́lẹ̀, ẹ máa kọ́lẹ̀, ẹ máa kọ́lẹ̀, ó ṣeéṣe kó ṣe pé nǹkan tẹ́ kọ kalẹ̀ yẹn á wúlò fún yín dáadáa ní ọjọ́ iwájú. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ẹ máa gbọ́n nínú, ẹ máa gbọ́n níta lọ́jọ́ tòní. Ẹ lọ gbọ́n màtò yín lọ́jọ́ tòní láti fi rí dájú pé gbogbo nǹkan yín ó dùn yín gbà ó sì di rọrùn. Tẹ́ẹ̀sì lọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní, orí yín lè kún fáwọn nǹkan tẹ́ ẹ máa rò lọ́jọ́ tòní. Pàápàá yín tó bá ṣe pé tí ń go through lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, orí yín máa kún dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ bá rẹ́ ni èrò tí yín fún lọ́jọ́ tòní, ẹ lè ṣàlàyé fún wọn. Ó ṣeéṣe kó ṣe pé ìsọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ yẹn á yanjú àwọn nǹkan yẹn lọ́jọ́ tòní, tàbí kí gbogbo ẹ̀ kó cool down. Àwọn èèyàn àtàwọn tó dàbí ẹ̀gbọ́n àtàbúrò yín náà ó máa gún régé dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ yẹn náà lọ dáadáa lọ́jọ́ tòní tẹ́ bá fẹnu ṣe. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín náà dára, ire owó náà lè wọlé fún yín lénìí. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ sí aago 11 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ yìí ọjọ́ tó dára tó sunwọ̀n tó tòrò tó lárinrin ló jẹ́, ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín àwọn nǹkan tó dàbí ìlà ìlú àtijọ́ mẹ́ta ó ṣeéṣe kó calm down díẹ̀ lọ́jọ́ tòní. Ẹ máa wá rí àwọn owó lọ́jọ́ tòní, owó á wọlé fún yín lénìí. Nǹkan tẹ́ ti ń try láti ṣe látijọ́ mẹ́ta ó ṣeéṣe kẹ́ rí ṣe lọ́jọ́ tòní. Stress tẹ́ ti go through, nǹkan tẹ́ ti ṣe fún yàn tẹ́ ti gbàgbé pé ẹ tẹ́ ti ṣe, àwọn effort tẹ́ ti make látijọ́ mẹ́ta ó ṣeéṣe kí gbogbo ẹ̀ kó padà bí kó já sáyọ̀ fún yín lọ́jọ́ tòní. Tẹ́ máa rí owó dáadáa, ire wá wọlé fún yín lọ́jọ́ tòní, àǹfààní á wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ̀yin náà ará àwọn àǹfààní kan ó lè jẹ́ ẹ̀bùn, ó lè jẹ́ nǹkan kí nǹkan lọ́jọ́ tòní tó ṣe pé látara akitiyan tẹ́ ṣe ló ṣeéṣe káwọn èèyàn appreciate yín dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ẹ sáré bí ẹ ṣe fẹ́ fìdí nǹkan múlẹ̀, ìbàjẹ́ pé ilẹ̀ lẹ fẹ́ rà, ìbàjẹ́ ilé lẹ fẹ́ kọ́, ìbàjẹ́ nǹkan kan lẹ fẹ́ ṣe lọ́jọ́ tòní ẹ lè ṣe, kò sí wàhálà, kò sí ìdààmú. Ire ó máa wọlé fún yín, tàǹfààní àti ìṣílẹ̀ fún yín láti ṣe àwọn nǹkan tó ṣe pé fẹ́ ṣe, bóyá bí bùkátà kan lẹ fẹ́ gbọ́ ni ó ṣeéṣe kẹ́ rí gbọ́ lọ́jọ́ tòní. Kò sí wàhálà, kò sí ìdààmú rárá lọ́jọ́ tòní. Ọjọ́ tòní á lọ bó ṣe kó lọ. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín náà dára, ire owó náà lè wọlé fún yín lénìí. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tí kì í ro Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n tó tòrò tó lárinrin ló jẹ́. Tẹ́ bá kọ́ jí, ara yín á jí gìrì, ara yín á yá gágá dáadáa lọ́jọ́ tòní tó ṣe pé dàbí ìgbà pé gbogbo nǹkan kíkan tí mo ń ṣe pátápátá mo gbọ́dọ̀ mójútó báyìí, ayé mi gbọ́dọ̀ dàgbàsókè, nǹkan gbọ́dọ̀ lọ dáadáa lọ́wọ́ yàn, mi ní gbà,
mo gbọ́dọ̀ lówó, mo gbọ́dọ̀ rọlá lọ́jọ́ tòní. Gbogbo nǹkan bẹ́ẹ̀ la máa jọ̀ràn yàn lọ́kàn yín lọ́jọ́ tòní. Èmi náà gbọ́dọ̀ dẹni ńlá, mo gbọ́dọ̀ dẹni ìdẹni ẹ̀yẹ. Ọ̀rọ̀ ara yín ló máa ka yín lára jù lọ́jọ́ tòní. Nǹkan kí nǹkan tó bá jẹ́ tẹlòmíì kò lè kan yín lọ́jọ́ tòní. Bí kẹ́ ti ga, kẹ́ ti gbókè ló máa yín lọ́jọ́ tòní. Ó sì dára kí ẹ darí gbogbo energy èyí tẹ́ ń lò láti fi support gbogbo èèyàn yẹn. Ẹ darí ẹ̀ sọ́dọ̀ ti yín gangan. Ẹ support ara yín. Ẹ jáde wá bóyá ìfẹ́ dá lọ́jọ́ tòní. Fẹ̀kàn tẹ́lẹ̀ ìdùnnú àtayọ̀ wà fún yín lọ́jọ́ tòní o. Ẹ bá káàkiri lọ́jọ́ tòní, ẹ máa rí gbá ẹ wà nílé náà, ẹ máa rí gbá gbogbo nǹkan tẹ́ bá ń ṣe lọ́jọ́ tòní. Ọwọ́ ìbàjẹ́ ò ní kan ara yín yá gágá. Ọjà kan lẹ gbélẹ̀ ní ìbàjẹ́ pure water, ìbàjẹ́ òkúta gangan lẹ gbé síta tẹ́ ń ta, wọ́n á rà, wọ́n á kó wìtìwìtì ní kíákíá lọ́jọ́ tòní. Kò sí wàhálà, kò sí ìdààmú lọ́jọ́ tòní. Gbogbo nǹkan yín á dùn yẹn, gbogbo nǹkan yín á lọ sósì lọ́jọ́ tòní. Ẹ máa rí ìdùnnú látara ọmọ gan lọ́jọ́ sí tòní. Ẹ̀yin tó ṣe pé ti bá ọmọ tó sì dàgbà, ó ṣe é ṣe kí wọ́n appreciate yín, kí wọ́n ṣe nǹkan kan fún yín lọ́jọ́ tòní tó ṣe pé á bí dùnnú àbáyọ fún yín. Ọjọ́ tó dára lọ́jọ́ ìjẹ́fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí o. Wo ìtẹ́ bá ń fọwọ́ ṣe pátápátá ní iṣẹ́ ọwọ́ ni, tẹ́ ń fọwọ́ ṣe pátápátá gbogbo ẹ̀ pátá ni á lè máa rí dùnnú lára ẹ̀ lọ́jọ́ tòní. Ẹ máa ní recognition àwọn èèyàn àdáyé mọ̀ sí dáadáa lọ́jọ́ tòní. Á dàbí ìgbà pé ẹ̀yin nìkan lẹ wà lè táwọn lọ́jọ́ tòní ni. Bí gbogbo nǹkan ṣe máa rí fún yín, ẹ wá jìnnà sí ìgbéraga, ẹ jìnnà sí nǹkan wòròwòrò, ẹ jìnnà sí ìbínú wòròwòrò. Ẹ ṣe nǹkan yín ṣiṣẹ́ ń tẹ̀lé ló dára. Ẹ má bínú àbíjú kó má bàa fọ orí fífọ́ fún yín lé ní kẹ̀kẹ́ sára púpọ̀ lọ́jọ́ tòní. Ìṣẹ̀yìn á lọ bó ṣe kó lọ. Bá ṣe pé yàn tó lólùfẹ́ yín á dára. Níbi owó lè wọlé fún yín lénìí. Wáìnì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 8 kù ìṣẹ́jú 5 ní àárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹni tẹ́ wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ìtẹ̀fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa. Láṣẹ Ìdùmarè. Ire o.